ọ̀rẹ́ mi ó mọ nǹkan wọ́n ní tàbá ti ṣe sàárà gbogbo tàbá ti ṣe kò sí nǹkan kan sórí àmàlà tí mo ní o bá mi sí o àwọn ọmọ ilé kéwà fàlà kúlì ni o bá ń gbé lọ fún ẹ̀yìn sórí àná ọ̀dọ̀ chief musu òní báyìí nísìnyí àwọn mẹ́ta náà ti búùkù mi kalẹ̀ ìyá àdìwọ́ so mà àdìwọ́ tàjọ pàdé níbi bridge ó ti búùkù mi ọmọ ibo náà jòsèlé ó náà ti búùkù mi wo iṣẹ́ tèmi ṣe yìí nísìnyí mówó wálé ogbó rádaràdà sọ́rọ́ yìí ni èmi ni èyí àjọ èmi fi ṣe bójúbójú nífa. Assalamu alaikum. Mọ́kàn ti fóònù ọmọ ilé kéwì àfàlà kúlì. Ẹ dáhùn sálámà mi jàre. Wa alaikum salam sí òsì. Jesus. Mo wá jíṣẹ́ ni. Ṣé kí ni? Iṣẹ́ Ọlọ́run ni. Dákùndóná ṣé Ọlọ́run ti pè wọ́n náà ni? Ọlọ́run ti pè mí o. Kódé yìí fóònù tó pè mí sílẹ̀. Èmi náà ti rí. Kí wàá lọ́lọ́run wí o? Tí ń sì tà. Tóbi mọ́nà tó yìí sọ fún Alfa Kekere ìjẹgbà dín ní kìnìún àdín lálùdé àdín ní tó fi sọ pé tí ń ti tà wàláhì tí ń ti tà. Títí yóò bá ta ni. Èwo ni gbẹ̀yìn lónìí gbẹ̀yìn lọ́la. Ẹdún náà ṣé píkà nìyí ni. Ṣé ẹ̀mú tó wọlé ṣe rí ìgbà tó ń fọwọ́ nínú wa ni? Dákun bó ló ṣe rí o? Àwọn ẹ̀ńkẹ́ ń jà sí wẹ́ẹ̀lì wọ́n jà sí kérésì yín. Ipò mi nínà. Pẹ̀lú ìbúta owó tó fi mú àmúláìká tó fi ń jà sí ẹni tí ó lù yín láàrin ara wọn sẹ́yìn pé tiyín ti ta. Ẹyẹ wa sẹ́yìn pé ìyanu ní sí Olúwa. Ẹ̀wọ́n táwọn ń bá wọn sọ̀rọ̀ Ọlọ́run tó ń yanu lẹ̀. Jesus. Ẹ̀sìn sí ń bọ̀ ẹ̀pọ̀ inú dé. Ọ̀rẹ́ mi ṣebí ìwọ náà rí gbogbo tí ṣẹlẹ̀ látàárọ̀. Sórí àmàlà ọ̀hún ẹ má gbé lọ sọ́dọ̀ àfàlà kúlì mọ́. Ọlọ́run ti ṣe oúnjẹ táwọn oúnjẹ fún. Ẹ dákun. Ọlọ́run ní bí ọ̀nà àti jẹ́ yín. Ọlọ́run kọ́ ló dínà oúnjẹ rẹ̀. Ọ̀rọ̀ ẹnu tiẹ̀ ló dínà rẹ̀. Ọjọ́ Ọlọ́run á sọ oúnjẹ báyìí.